farabalẹ̀ kó má sáriwo ẹjọ́. Inú wa dùn wípé ọlọ́jọ́ òní. Inú wa dùn wípé congratulations ẹ bọ̀ ẹ wá. Ẹ gbọ́ pọ́pùlẹ̀ ní nìyẹn. Dúpẹ́ lọ gbogbo ọmọ Yorùbá káàkiri ayé. Ó ti tọ́. Yorùbá káàkiri gbogbo ayé. Mo dúpẹ́ lọ́wọ́ ọba, mo dúpẹ́ lọ́wọ́ ìjòyè, mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin. Torí pé bí ọba sẹ́yìn talẹ̀ mi, ẹ̀yin lẹ dúró tì mí. Ẹ jẹ́ kí n mọ̀ pé mo lé ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ sọ pé ó ti dé nìyẹn. Àwọn Yorùbá tó gbé wọ́n sá ẹ̀sà, èmi mọ̀ pé ẹ̀sà. Ìlú ló sọ̀rọ̀ kúra. Ṣùgbọ́n tí èèyàn bá ń jagun, tí èèyàn wà lójú ogun. Ẹ má yìnbọn mọ́. Ẹ má yìnbọn. Báńgà. Bí ẹ bá wà ní ojú ogun, ẹnikẹ́ni ẹ mọ̀ yìí báńgà mọ́. Bí ẹ bá wà ní ojú ogun, tí ìjọba yẹn bá ṣẹlẹ̀, àwọn ọmọ ogun gbọ́dọ̀ farabalẹ̀. Mo dẹ̀ mọ̀ pé wà á farabalẹ̀. Ọlọ́run ní dẹni kọ̀ọ̀kan yín láàmú. Ọlọ́run ní dẹni kọ̀ọ̀kan yín láàmú. Gbogbo àwọn ọba wa ń lẹ̀ Yorùbá, Ọlọ́run ní dá wọn láàmú. Ojú ò ní ti gbogbo yín. Ọba ọmọdé ẹ má pariwo. Àsìkò ọpẹ́ la wà. Ká máa dúpẹ́ wípé èmi mo gbẹ ìyá mi. Ìyẹn tọpẹ́. Torí pé ogun tí ó kọjá lọ, ọjọ́ ẹ̀mí wa lọ. Ọlọ́run ló yọ wá. Ọlọ́run lọ́jọ́ yọ gbogbo wa. Ọlọ́run àjọ jà ní. Pàápàá jùlọ èmi, Ọlọ́run ló yọ mi. Èmi ilé ọ̀hún la wà ilé ni. Òní ni 24. Àbí? Ọjọ́ Sátidé. 2024. Mọ́mí mi. Ọkọ oríire. Ọkọ oríire. Ọlọ́run ni ó kó mi yọ. Torí pé èrò ọ̀tá ni pé kí n kú ní July 4. Kódà àwọn ọmọ Yorùbá ń bẹ nú ẹ̀. Pé kí n kú. Ṣùgbọ́n náà ó fira ẹ̀ hàn. Ní pé ẹ̀yin ènìyàn lẹ́yìn. Èmi lọ́lọ́run. Gbogbo ogun tó kẹ́ gbé tu ọmọ yẹn tó bẹ́ sí lè dẹ́rù bà tó. Èmi á kú ẹ̀mí ẹ̀. Kálukú sọ tiẹ̀. Ọ̀kẹ́ lápá, ọ̀kẹ́ ẹlẹ́sẹ̀, ọ̀bẹ ń fún àwọn ìsọlọ́run. Gbogbo tó bá wọ̀ kan mọ̀ wí. Ohun táwa ń sọ fún wọn ni pé ìyà ń jẹ Yorùbá. Ṣùgbọ́n gbogbo táwọn ń wí lánàá yẹn, ẹ jẹ́ ká pa ọgbẹ́ mọ́jú káwọn Fúlàní pa wá mọ́. Ṣé àwọn bàbá náà ti rí ń sè é? Ohun tá à ń wí, wọ́n ti rí. Fúlàní ò lè mọ dẹ́rùbà wá, wọn ò lè mọ tírẹ́tì wa. Ohun tí wọ́n ń dẹ́rùbà mi nú ọkàn mi tẹ́lẹ̀, òun ló kú ìyá mi. Mo ti wá sí ìyá mi tán. Mo ti sí ìyá mi tán o. Àwọn kan lè mọ wípé ó ń jánu ni, ó ń fọ́nu ni, ó ń ṣègbè ẹlẹ́nu ni, ẹnu rẹ̀ ń géètì ni, torí pé wọn ò ní làákàyè. Ìlàjì ohun tó ṣẹlẹ̀ sí mi yẹn tí làtà ìbá ṣe wọ́n parẹ́ nu ayé ni. Èyí ò jẹ́ kí gbẹ̀yìn òdi ìjagun. Gbogbo eléyìí tọ́lọ́run ni. Mo ti sọ fún wọn lánàá ní church níwájú àwọn pásọ yẹn nígbà táwọn kan gbà wọn rí náà pé wọ́n wá jólè mi wọ́n ní wọ́n jó tà kọ́kọ́ náà. Ẹjọ́ wọn wá jólè kú ẹ báwọn náà náà bàjẹ́ kú wọ́n lè jó. Wọn ò lè jọ́ lọ́hùn wọn ò dẹ̀ lè jó ẹ̀mí mi lọ́dọ̀ Ọlọ́run. Àwọn kan náà lẹ̀mí mi Ọlọ́run ló ní. Ìjọ ti ń kú Ọlọ́run lọ́mọ. So mo dúpẹ́ lọ gbogbo yín. Mo ti sìn yá mi tán. Mo ló ń dẹ́rù bà mí. Torí mo bá Ọlọ́run dá májẹ̀mú mi pé Ọlọ́run gbà fún mi kí n sìn yá mi. Kí gbogbo ọmọ Yorùbá wá dúró tì mí. Káyé yẹ yá mi kó ayé ti yẹ yá mi ọ̀rẹ́ tì. Jáde yá mi. Ẹ gbàgbé ẹ̀. Èèyàn ló bí wọ́n tí ò tọ́. Kí lọ́lọ́run wá tún rí èrò lẹ́yìn mi nígbà tí yá mi tó ń bá. Ó sọ fún ẹ̀gbọ́n mi. Ó ní sọ fún Sunday kó gbé mi káàkiri gbogbo ògbó. Ó ní padà kó dóun nìkan àtẹ̀yìn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ ẹ tẹ̀lé lẹ́yìn. Ẹ bá bẹ́ẹ̀. Àwọn oníjà sẹ́fẹ́ kú ni. Ó ní mi nkú mò ń kẹ́ sọ ní pé sọ́ni ó dé báyìí àwọn lámì. Oníṣùgbọ́n mo ẹ sáfàrà balẹ̀ gbọ́ mi. Àǹtí mi ló ń tọ́ sọ kẹ́yìn fóun nìyẹn. Mo fi sọ gbọ́dọ̀ ẹ lọ pèsè mọ́tò àti mo fẹ́ pé kán símọ́ mi jọ yẹn. Pé kí lè fẹ́ mọ wéṣẹ̀ lẹ́mọ̀ wé mọ́ dá mọ́ mi láàmú ká ẹ jẹ́ kẹ́mi rẹ̀ lọ sùn. Kí gbọ́dọ̀ ara rẹ̀ èmi ti lọ ẹ jẹ́ ká ara rẹ̀ lọ sùn kọ́kàn ẹ lè balẹ̀. Wọ́n á ní mọ̀mọ́ mi sọ pé ẹ sọ fún Sunday o tó ń bá ti kú kó gbé òun káàkiri Ìgbòho.
inú ilé mi bí lẹ́ẹ̀kẹ́ ṣe sí. mò ń sọ fún ẹ̀ kó tó kú pé ẹni kó gbé òkú òun káàkiri gbòó kọ́ dẹ̀ sùn sínú ilé bàbá rẹ̀. ọlọ́run dẹ̀ wà ó fi pọ́n mi lé ó fi gbogbo ọba àtàwọn àgbààgbà Yorùbá pọ́n mi lé ọlọ́run níjọ́ bá fẹ́ ní kò ní bàjẹ́ fún Yorùbá ó lè mọ ìyá àwọn yẹn ọmọ mọ̀ yí pé ó yí ọlọ́run tó ní mi yí pé àwọn bàbá mi kan bẹ tí wọ́n ní bíjọba bá láwọn fún ẹ ní amnesty àwọn tọrọ amnesty fún ọ ní ọ̀dọ̀ àwọn àgbààgbà Yorùbá ìjọba ò fún mi ní amnesty o orí ìgbà mo dúró sí o mo mọ̀ o bẹ́ẹ̀ máa ń tàn mí mi ní tara mi wọ́n mọ̀ pé ìjọba ò sí pẹ̀lú mi ọlọ́run dẹ̀ mi kò sí pẹ̀lú mi wọ́n dẹ̀ sọ mi ṣùgbọ́n wọn ò lè ọba tí ń sọ Olódùmarè orí ẹ̀mí mi Olódùmarè ló ní òun tí ń dẹ́rù bà mí òun ló kú ìyá mi tí wọ́n bá fẹ́ pa mí sí wọ́n free. ṣùgbọ́n kí n tó wọ́n mọ̀ kọ́nà ló dá mi sọ́nà wọ́n á sọ gbogbo ọmọ Yorùbá mo bẹ̀ yín ẹ méjà fàjẹ̀ gan ẹ méjà dàgbòrò mo mọ̀ pé nífẹ̀ẹ́ mi gan èmi mọ̀ àwọn ẹlẹ́mọ̀ pé ń tàn mí èmi ò tẹ́ ẹ tàn mí ẹ bá ń tàn mí wọn mọ̀ fúnra mi kẹ́ ń tàn mí bẹ́ẹ̀ sì ń tàn mí kò ní tùmọ̀ ohun tí mo ń sọ fún yín yẹn lórí ọ̀rọ̀ Yorùbá sẹ̀ yóò padà yẹ everybody torí pé tá a bá tètè gbára wa ó tó late tí n bá lọ tẹ́tù wọn sọ ọbẹ̀ tàkà jọ dìde àsìkò wa nílé yìí agbára lọ́wọ́ Fúlàní gbogbo bi tí gbogbo bi lẹ̀ yóò bàbá pátápátá ká fi security ṣe fúnra wa àdéhìí àti dóde ẹnìkankan àdéhìí àti dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba tá a bá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní ọgbà wulẹ̀ wa lọ́wọ́ wa àdéhìí àti dóde ìjọba àdéhìí àti dóde ẹnìkankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ fún orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ ẹ bá ká lè because tí bàbá àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùsẹ̀ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùsẹ̀ ókè náà ó jẹ́ wọlé nílẹ̀ Yorùbá ń sìn sálẹ̀ lógún sálẹ̀ lódò àlẹ́ dọ̀ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n láwọn kó sọ́jà wa bẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó lè kọ́ wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin ọlọ́ wọ́n á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa àá ti ṣetán yẹ ká sí Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara yìí da oko wa bàbá ti wá lé wọn kó lórí oko wa tán táwọn ará yìí dàkó àyà wọn sọ pé next step ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ́ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó lórí oko wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ò sì wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àtúwọ̀ sọ pé ó kìkì lọ́kàn òdodo ọ̀rọ̀ òkú ìyá mi ni wọ́n ń dẹ́rù bà mí mo ti wá dé padà mo dúpẹ́ kẹ́lẹ́ mọ̀ sọ pé fọ́nmà ti lóṣèlú ní kó sẹ́fọ́ olóṣèlú tó kún òní làákàyè ọ̀dẹ̀ yé wọn èèyàn mọ̀ sẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ̀mí ẹ̀ ọ̀rọ̀ olóṣèlú bá ń ṣiṣẹ́ wá sẹ́fọ́ olóṣèlú àwọn tó sẹ́fọ́ olóṣèlú wọ́n pààyàn kò sí tí ó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá èlé tí ń sè wọ́n sáré fún àhánà pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè.